ẹ̀yin tèmi mọ́mí Esabod wọ́n ti padà fún Portable wèrè olórin ní èsì ọ̀rọ̀ rẹ̀ o. Tá a bá gbàgbé níbi ọjọ́ bíi méjì sẹ́yìn ṣe la ṣàdédé rí Portable wèrè olórin ní orí ètò mọ́mí Esabod ó ya oníkálukú lẹ́nu torí pé Portable ó ti fìgbà kan jáde rí láti wá bú màmá Esabod, ṣùgbọ́n nígbà tí oníkálukú tí wọ́n rí Portable ní orí ètò wọn a wò wípé gẹ́gẹ́ bí ìṣe màmá bóyá wọ́n ti forí jìn ẹ̀yin èèyàn. Kò pẹ́ sígbà tí a rí Portable ní orí ètò yìí òun la ṣàdédé rí i tó sì bẹ̀rẹ̀ sí ní bú màmá yìí. Kò sí nǹkan tí Portable èyí tí ò sọ tán lọ́jọ́ tá à ń wí yìí. Ọ̀rọ̀ náà ó ká àwọn èèyàn lára débi wípé ṣe ni wọ́n tún jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fún Portable ní wòtòwòtò. Bẹ́ẹ̀ làwọn kan sọ fún màmá wípé kò yẹ kí wọ́n fún Portable láàyè láti wá mọ̀ sọ wòtòwòtò ní orí ètò wọn. Ṣé ni màmá jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé Portable gangan fúnra rẹ̀ ló wá bá wọn nínú inbox tó sì sọ wípé ṣé lòun fẹ́ wá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ torí wípé òun ti bú wọn rí. Ẹ̀yin èèyàn ó ní agbára. Eléyìí ló jẹ́ kí mọ́mí Esabod kún ó jáde láti wá fún Portable ní èsì ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí mọ́mí Esabod wí lórí ọ̀rọ̀ náà. Gbogbo ntẹ́yìn náà bá rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. Ọmọ òfò, ọmọ òṣì, ọmọ rádaràda. Ó bẹ́tà kó tètè ní pé kán lọ sín ẹ́ síbi tó sìn yẹ́ ẹ sí torí kò sọ ọmọ tó lè fi yẹ́ ṣògùn òkìkí kó fi yẹ́ ṣògùn owó kó má máa ṣe wọ́nranwọ̀nran tó ń ṣe yìí. Ṣé o mọ̀ pé tí kì ń pẹ́ ni téèyàn bá fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ògùn owó, ògùn òkìkí, owó tán wèrè ló kù. Tó bá bú mi bí ìsí lára àwọn tó gbé ẹ débi tó wà. Gbogbo àwọn tó gbé ẹ débi tó wà ló ti láálì. O láálì Ọlámídé Bàdù tó pọ̀ ló fẹ́ lọ́wọ́ sókè. Davido tó gbé ẹ sókè o láálì ẹ. Saheed Òṣùpá tí ò ti ẹ̀bẹ̀ tán tí ìṣẹ́gbẹ́ babaláku rẹ̀ ó bù. Bó tèmi ṣe wá jẹ́ àwọn yẹn ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ torí pé wọ́n ń ṣe sọ̀rọ̀ lèmi. Sórí ògo kínkínní tó kù lára ẹ mo ti gbà látànà. Ṣìṣe tó mú kọ́ ọmọ orí odó kó lù yẹ ẹ̀ pa kó bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ sí ẹ. Portable ọmọ lálọ́mí wàá máa bọ́ sínú kéèsì kan ni wàá máa bọ́ sínú wàhálà ni. Owó tán wèrè ló kù. Ṣé nítorí pé o tọrọ owó lọ́wọ́ mi lórí láìsàt lánàá mo ní mi ì lè fún ẹ lówó ló ṣe ya wèrè. Kí fún ẹ lówó kó lọ fi mu gbáná kó lọ fi mu kokéènì. Olórí burúkú ọmọ rádaràdà afògùndóbìnrin ó fẹ́ obìnrin 5-6 lọ ẹyọ kan tó kù kò jára ayé kò gèrò ọ̀run. Mo ń bọ́ mi ìtì rè wàá jẹ màá kọ́ ẹ ní ọgbọ́n. Sóyẹ òkú yẹ ń sunkún fún ẹ̀san. Òkú yẹ ó ní báwọn gbẹ̀san pé wọ́n ló dẹ́mi òun légbodò. Gbogbo ẹnu ẹ bó ṣe rí àṣefíkà là ń wò láti jọ wo ẹnu ẹ wo eyín ẹnu ẹ. Dákun àwọn mélòó ní ń kọ pọ́ọ̀pù bíi tiẹ̀ tó ń ṣorí burúkú tó ń ṣòṣì. Ṣé wọ́n nìkan ló máa wá láti gáréèjì ni? Àmọ́ iye ọmọ tó wọ́ dìde látòrí gáréèjì nígbà tó wó di ọkàn wọn balẹ̀ ọkàn ò ní balẹ̀. Olórí burúkú ìwọ tí wárápá máa ń gbé lórí stage mo bọ̀ mí tí rè part 1.